ẹ̀yin èèyàn jẹnẹjẹnẹ bá Sheikh Gumi wàhálà dé bá Sheikh Gumi. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ tó wá gbọ́ o àwọn tí wọ́n ní kí Boko Haram mọ̀ ṣiṣẹ́ lọ ipe ẹ má dì wọ́n lọ́wọ́ ọ̀sẹ̀ o iṣẹ́ tí wọ́n náà ń ṣe o àbájọ owó yẹn bàbá wa ni wọ́n ní pánsá òfura pásá ń jóná ajá òfura àjà ń jìn bó nílé òfura ó lè ní òkò. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé wọ́n ní jìnnìjìnnì bo Sheikh Gumi kódà wọ́n ní ọ̀rọ̀ yìí kọjá abẹ́ o ṣùgbọ́n mo wá fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ wá nǹkan fìdílé kẹ́ wá gbọ́ bí fọ́nrán yìí ṣe lọ kí ló fa jìnnìjìnnì fún Sheikh Gumi àti pé ta ni Sheikh Gumi gan ń ṣe irú èèyàn wo ni Sheikh Gumi jẹ́ gbogbo ẹ̀ náà là á yànnàná fún yín nínú fọ́nrán yìí tí ó yé yín yékéyéké ẹ wo ẹ tó wá lọ gbọ́ bí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wa yìí bó ṣe ń lọ ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó mọ̀ sú ni o ẹ̀yin èèyàn ẹ tó wá gbọ́ tuntun o wọ́n ní ṣe làwọn kan sọ pé kán fi àwọn Boko Haram lẹ̀ o kán mọ̀ ṣiṣẹ́ wọn lọ ipe bẹ́ẹ̀ ṣe ń ọ̀pẹ́rẹ́tì gan ló dáa fún orílẹ̀-èdè Nàìjíríà ẹ gbọ́ ẹ̀yin èèyàn wa ntẹ́yìn náà bá rí sí ọ̀rọ̀ yìí ẹ sọ sí àpò fọ́nrán wa kájọ ṣàṣàrò nínú ọ̀rọ̀ yìí ṣùgbọ́n ẹ má jẹun gbà yín lákòókò orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà lẹ́wà fáfàní ẹ̀yin tẹ́ ti subscribe ẹ subscribe sórí ètò wa kẹ́ lè mọ jàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wa fún gbogbo ẹ̀yin èèyàn wa ẹ wò ẹ wá lọ wo fọ́nrán ìbò sí lọ. látàrí ọ̀rọ̀ àjọṣepọ̀ agreement tí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sign pẹ̀lú orílẹ̀-èdè Israel lórí ọ̀rọ̀ àti lè jẹ́ kí ogun Boko Haram bandit àwọn Fúlàní tó sá ń pa àwọn èèyàn kiri pé kí wàhálà yẹn lè dópin ní jìnnìjìnnì ṣe bá Gumi o kì í wá ṣe Gumi nìkan o a tún ti ráwọn ẹgbẹ́ kan náà tí wọ́n jẹ́gbẹ́ mùsùlùmí táwọn náà ti ń protest báyìí tí wọ́n ní àwọn ò fẹ́ kí Israel bá wọn dá sọ̀rọ̀ security Nàìjíríà ẹ gbọ́ kí ló dé tí jìnnìjìnnì bú àwọn èèyàn wọ̀nyí. ẹ̀yin èèyàn mo fẹ́ tú nǹkan lénìí mo fẹ́ tú ọ̀pọ̀ àṣírí ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ sì mọ́ bá mi share fídíò yìí pàápàá jùlọ fún gbogbo àwọn tó bá nífẹ̀ẹ́ àwa ìran káàárọ̀ oòjíire ìyẹn àwa ọmọ Oòduà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọmọ Oòduà gidi ẹ máa pín fọ́nrán yìí káàkiri jìnnìjìnnì bá Gumi ẹ máa rí pé tí wọ́n fi ń dàlú ìrú religion ni I'm telling you the fact now màá gbé yín débẹ̀ ẹ má bínú pé mi ò kọ́kọ́ kí ẹ̀yin èèyàn wa mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Àràbà tẹlifíṣàn bó ni ojú ọjọ́ ṣe rí ọ̀dẹ̀ òdùn bí lágbára Ọlọ́run ọ̀dẹ̀ gbogbo wa yóò mọ̀ dùn láṣẹ Ìdùmarè gbogbo ẹni bá dúró pé òun ó de àwọn ọmọ Yorùbá lọ́nà Ọlọ́run ó bá wa fi wọ́n ṣe àtẹ̀mọ́rì àátẹ̀wọ́nrì lábẹ́ ẹ̀ṣẹ̀ wa ni lágbára Ọlọ́run. now ẹ̀yin èèyàn mi ò ní pẹ́ lórí ètò yìí mo sáré fẹ́ ṣe lóní kánmọ́kánmọ́ ni lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ìròyìn kan gbòde kan níbi tí a ti rí àwọn mínísítà méjì ìyẹn mínísítà kan lórílẹ̀‐èdè Israel àti mínísítà kan lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Bianca Ojukwu pẹ̀lú kan nínú àwọn Israel mínísítà tí Nàìjíríà tí wọ́n ti ń sign agreement on behalf of the two countries. now kí ni àwọn agreement yẹn kí ló dá lé lórí ohun tó dá lé lórí ni wípé bí ọ̀rọ̀ bí wọ́n ṣe ṣẹ́gun bandit torí ẹ̀yin ẹ lọ wò pínlẹ̀ Kwara ń sìn ọ̀pọ̀lọpọ̀ ìlú ti da oró ń bẹ̀. now agreement tí wọ́n sign ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò bó la ṣe fẹ́ ṣẹ́gun terrorist ní Nàìjíríà bó la ṣe fẹ́ ṣẹ́gun terrorism bó la ṣe ṣẹ́gun Boko Haram bó la ṣe ṣẹ́gun bandit òun la agreement yẹn dá lé lórí. gbàrà tí Sheikh Gumi tó gbọ́ wípé Nàìjíríà ti sign agreement pẹ̀lú orílẹ̀-èdè Israel bí wàhálà ṣe bá Gumi nìyẹn o pé Israel ti fẹ́ wọ orílẹ̀-èdè Nàìjíríà pé wọ́n fẹ́ máa pa àwọn Sheikh Muslimu wọ́n fẹ́ máa pa àwọn àfáà jàǹkànjàǹkàn Muslimu ẹ gbọ́ sọ̀rọ̀ religion ni Israel bá wá Nàìjíríà ntí òye ọ̀pọ̀lọpọ̀ wọ́n mọ̀ pé Israel ò ṣe kírísítẹ́nì wọ́n mọ̀ Judaism àbí kí ni wọ́n ń pè é ó làwọn ń practice ń ti wọn. now ṣùgbọ́n mo fẹ́ gbé yín débẹ̀ Sheikh Gumi
ó wá ń wọ̀ ọ̀nà ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n gbogbo ẹni agreement tí wọ́n bá ti wọ̀ pẹ̀lú orílẹ̀-èdè Israel pé kí wọ́n tètè lọ jáwọ́ ńbẹ̀ pátápátá pé Israel ní mísàn pé wọ́n fẹ́ wá máa pa àwọn àfáà mùsùlùmí. Is that so? Why tí jìnnìjìnnì tó mú Sheikh Gumi, why tí Gumi sáré ń gbọ̀n kiri? Now mo fẹ́ gbé yín débẹ̀, kì í wá ṣe Gumi nìkan o. Likewise náà ìyẹn lọ́jọ́ 20 oṣù yìí òun la rí àwọn àfáà ńláńlá kan náà táwọn náà dìde nílùú Ìbàdàn tí wọ́n ní àwọn ń protest lórí wípé àwọn rí pé ìjọba Nàìjíríà wọ́n ń sa agreement lórí ọ̀rọ̀ ààbò pẹ̀lú orílẹ̀-èdè Israel. Àwọn náà protest pé àwọn ò fẹ́ o, pé Israeli wọ́n ń pa àwọn Palestine, Israeli wọ́n ń ṣe kinní kan. Wá mọ́ tó dùn mí jù nú ọ̀rọ̀ yìí, àwọn àfáà ńláńlá tí wọ́n jáde yìí, wọ́n jáde kí wọ́n protest sí ìjọba wípé wọ́n ti fẹ́ ìlú ti tú tán Kwara o. Wọ́n protest bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé káàkiri Nàìjíríà o. Ṣùgbọ́n wọ́n rí pé ọ̀rọ̀ yìí ti ń lójú túbọ̀. Ẹ̀yin èèyàn, ẹ máa bá mi share ètò yìí sẹ́. Ètò tó wọ̀ tí kẹ́ share ni, torí àwọn àṣírí kan á tú lónìí. Now, bẹ́ẹ̀ bá gbàgbé àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Ṣebí ìlú yìí náà la wà tá a ti rí Gumi tó jẹ́ pé òun ló jẹ́ alàgàtà láàrin àwọn bandit àti ìjọba. Gumi ní ń gbowó lọ́wọ́ ìjọba tí ń wọnú igbó lọ tí ń lọ ń kó fáwọn bandit. Gumi ní ń negotiate fáwọn bandit. Ìlú yìí náà la wà tí Sheikh Gumi ti sọ wípé àwọn bandit kí wọ́n fi wọ́n lẹ̀ o, páwọn ajàjàgbara àwọn ní o. Ìlú yìí la wà. But it's unfortunate wípé àwọn èèyàn kan dúró sábẹ́ ẹ̀sìn láti máa terrorize wa, láti máa fẹ̀mí àwọn èèyàn wa ṣòfò. Ẹ̀yin ẹ wo ṣẹlẹ̀ tó ṣọlẹ̀ lọ́nà Ẹ̀dóńjò ní tí very dark man àtàwọn èèyàn kan tí wọ́n sáré lọ rescue àwọn èèyàn kan. Odidi 18 passengers làwọn Fúlàní ni wọ́n kọ́nà mọ́lẹ̀ tí wọ́n kó gbogbo wọn wọnú igbó. Wọ́n yìnbọn fẹ́yàn kan tẹ́jẹ̀ bò ńlẹ̀lẹ̀ tí ìbá sọ pé lọ pé àwọn very dark man kì í wá ṣe bẹ́ẹ̀ nìkan ló ti ń ṣẹlẹ̀ o. Ẹ wo Kwara ń sìn náà for example. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́ ń jò ní. Káwárá orílẹ̀-èdè tó lè ràn wá lọ́wọ́. Ẹ̀dẹ̀ mọ́ Israel. Àwọn Mossad wọn tí wọ́n ń pè yìí bí intelligent kíní wọn ni. Wọ́n ní agbára. Báwọn ṣe ń gádà intelligence tiwọn ó lágbára, ó kọjá rádaràda. Wọ́n dàbí DSS tiwa ní Nàìjíríà ni. Ṣùgbọ́n àwọn ọ̀nà tí wọ́n ṣe ń gbà ṣiṣẹ́ ó lágbára kọjá àyè. Now, àwọn ẹgbẹ́ kan náà ti wá dìde tí wọ́n jẹ́ ti middle belt lọ́hùn, tí wọ́n ń sọ fún ìjọba wípé ìjọba ẹ ṣọ́ ara yín o, ẹ ṣọ́ra yín, ẹ má gbégbésẹ̀ tí Gumi sọ o. Oríire ní Nàìjíríà ṣe o pé Israel kàn tiẹ̀ lè báyìí ṣe agreement pé àwọn fẹ́ ràn yín lọ́wọ́ lórí ọ̀rọ̀ Boko Haram, lórí ọ̀rọ̀ bandit, lórí ọ̀rọ̀ àwọn terrorist tí wọ́n ń yọ àwọn èèyàn lẹ́nu láàrin ìlú yìí. Wọ́n wá sọ. Náà tẹ́ ẹ̀ bá sì gbàgbé, ṣebí inú ọdún yìí náà ni lórílẹ̀-èdè Mecca, Saudi Arabia gangan ni wọ́n dá Sheikh Gumi padà, ni wọ́n jẹ́ kó wọ̀lú wọn. Ṣé ẹ gbàgbé ni? Kí ni reason tí wọ́n fi deport Gumi, odidi Sheikh Gumi? Wọ́n ní kò sáyè fún ní Mecca. Ó fẹ́ lọ ṣe Mecca lọ́dún yìí ni. Wọ́n lè padà sí Nàìjíríà. Wọ́n láwọn ò gbà láyè. Kí dẹ̀ ní Saudi Arabia ń ṣe báyìí? Gbogbo àwọn tí wọ́n bá ti ń rí tí wọ́n ti ní rẹ́kọ̀dù terrorism, wọ́n gbà wọ́n láyè kí wọ́n wọ̀lú wọn mọ́. In tó fa tí wọ́n fi dá Gumi padà nìyẹn. Ṣùgbọ́n Gumi ló wá jáde ń sìn. Kódà àwọn ẹgbẹ́ middle belt ọ̀hún, àwọn sọ àwọn nǹkan kan wípé ó dàbí wípé in tí jìnnìjìnnì tó fi bá Gumi tó fi ń sáré ń ké rárá káàkiri pé ìjọba ò gbọ́dọ̀ bá orílẹ̀-èdè Israel sign any agreement lórí ọ̀rọ̀ security ni pé ó dà pé àwọn ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ tó jẹ́ torílẹ̀-èdè Israel tí wọ́n ń pè ní Mossad pé ó dà pé wọ́n ti wọ̀lú wá, pé àwọn àṣírí kan ti ń tú sí wọn lọ́wọ́ tó jẹ́ nípa ti Sheikh Gumi, pé bóyá torí ẹ̀ ní Sheikh Gumi ṣe ń gbọ̀n wípé ọ̀ká màmá fò gbogbo tá yí òmò tẹ́lẹ̀ gbogbo òmò tú fáyè. Àwọn ẹgbẹ́ kan tí wọ́n jẹ́ ti middle belt àwọn ni wọ́n sọ. Inú wọn dùn lórí ọ̀rọ̀ yìí tí wọ́n yìn ìjọba wípé ìgbésẹ̀ tẹ́ gbé ìtẹ́ bá lè gbé dáadáa,
ìgbésẹ̀ tó máa ṣèso ni pé itú tí Israel ń pa pé àárín ọ̀tá ní Israel wà níbi tí wọ́n pàpà ń borí. Now ṣùgbọ́n kí ni agreement tí wọ́n sign kí ló fẹ́ mú wá? Now àwọn ẹni tó jẹ́ olórí ẹgbẹ́ múríkì náà jáde wọ́n jọ sọ̀rọ̀ ní kódà fọ́nrán yẹn fọ́nrán kíní wọn ò lẹ́ ń wò yìí fọ́nrán wọn lẹ́ ń wò yìí bí tí wọ́n ti ń protest tí wọ́n ní àwọn ò fẹ́. Gómìnà sọ̀rọ̀ gómìnà láwọn ò fẹ́ bá Israel lájọṣepọ̀. Ẹ gbọ́ kí ló kàn wá pẹ̀lú ọ̀rọ̀ Israel àti Palestine tí wọ́n ń gbìjà. Àwọn tí wọ́n ń gbìjà Palestine yìí àwọn èèyàn wọn gangan tó jẹ́ ẹ̀jẹ̀ wọn ń bẹ lù tí bandit ń pa lójoojúmọ́ o. Ibi tẹ́ máa ti mọ̀ pé àwọn people yìí alágàbàgebè ni wọ́n o. Bandit they keep on paying àwọn èèyàn wa every day. They keep on collecting ransom lórí àwọn èèyàn tí wọ́n jí gbé nílùú yìí. But these people wọ́n wá síta láti wá ṣe solidarity fáwọn èèyàn tí wọ́n ń kú lọ nínú igbó tí wọ́n kó wọn wọ̀. Àwọn ní àwọn fẹ́ àsìkò yìí bí rọ̀ ìjọba kí Israel kí gbogbo àwọn aláṣẹ orílẹ̀-èdè àgbáyé kí wọ́n dìde. Kí ló kàn wá pẹ̀lú Palestine? Ìṣòro tí ń bẹ lábẹ́ Lagos àti ìrìyànjú. Now ṣùgbọ́n lédè kan lórí ọ̀rọ̀ báyìí ni wípé wọ́n ti sign agreement pẹ̀lú orílẹ̀-èdè Israel. Ẹ wá gbọ́ nǹkan kẹjẹ́ nǹkan gangan fún wa o. Ẹ máa gbọ́ o àwọn tó ń protest. Wọ́n ní the protesters cited the humanitarian crisis in Gaza, mass civilian casualty, destruction of infrastructure and starvation as their reason to oppose a military pact with Israel. We also note with concern the unfounded claim of Sheikh Ahmad Gumi after the signing of the agreement when he alleged that Mossad has marked some Muslim cleric for elimination in Nigeria. Ẹ gbọ́, kí ló kan Israel pẹ̀lú Muslim cleric in Nigeria? Kí ló kan wọ́n? Àwọn tẹ́rù máa bà báyìí. Àwọn tẹ́rù ń bà báyìí láwọn tó lẹ́bọ lẹ́rù. Torí bí táwọn Mossad yẹn bá wọ̀ forget wọ́n máa mú ẹ wọ́n á discover ẹ gbogbo àṣírí ayé ẹ pátá they will get it. Intelligent gathering tí wọ́n ó kọjá rádaràda. Àwọn ní àwọn technologies tí wọ́n lò láti jẹ́ káwọn àṣírí àṣebí tú. Ó làwọn ẹgbẹ́ tí middle belt lọ́ọ̀ ni wọ́n wá ń sọ wípé ó dàbí wípé torí pé wọ́n ti mọ̀ pé àwọn Mossad bóyá wọ́n ti wọlé wípé wọ́n sì ti pé àṣírí ọ̀ka máa fọ́ pé ní Sheikh Gumi ti jáde síta tó gbà wípé àwọn Israel ti mark àwọn Muslim leaders tí wọ́n fẹ́ pa. Ṣé ìjọba náà wàá gbọ́n ni àbí wọn mọ̀ tí wọ́n ń ṣe? Ẹ wo iye àtọ́dún tí ọ̀rọ̀ oníbándíìtì Boko Haram ti ṣẹlẹ̀ tí ò sí solution. Ẹ wo iye billions of dollars tí wọ́n ná. Ṣebí Sheikh Gumi náà ń bá wọn gbowó wọnú igbó tí ń lọ ṣe mítì pẹ̀lú àwọn bándíìtì. Ẹ wo iye mítì torílẹ̀-èdè Nàìjíríà ti ṣe pẹ̀lú bándíìtì láyé tí ò ṣe sóríire. Ẹ wo iye tí wọ́n ná lé àwọn tí wọ́n pè ní repentant Boko Haram repentant bandit tí wọ́n ń pa àwọn èèyàn. Ibi tí máa ti mọ̀ pé nǹkan ò normal Nàìjíríà nìyẹn o. Ẹ tún wá rí àwọn tó lè help. Ẹ̀yin kan tún wá gbógun dìde wípé ìjọba ìlú yín ò gbọ́dọ̀ bá wọn ṣe nǹkan kan papọ̀ o. Ẹ gbọ́ so make sense. Ṣé yẹn mọ́pọlọ lọ́wọ́? Ẹ wo iye thousands of people tí wọ́n ti pàdánù ẹ̀mí wọn lórí ọ̀rọ̀ Boko Haram lórí ọ̀rọ̀ bandit. Ẹ wo bí bandit ṣe ń súnmọ́ wa. Bandit ti wọlé wọ́n ti àwọn kiri burúkú yìí wọ́n ti yí wa ká kò síbi tí wọn ò sí lórílẹ̀-èdè. Bóyá gbogbo tí ìjọba náà wò ní ẹ tó fi òpókè Israel ó yá what can you do? Ọ̀nà wo lẹ lè gbà láti fi ràn wá lọ́wọ́? Wọ́n dẹ̀ agree pé okay we are going to help you. Ẹ wo báwọn ṣe ń fight lọ́dọ̀ tí wọ́n lọ́hùn tí wọ́n ń ṣẹ́gun àwọn tó fẹ́ pa wọ́n. Ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n rọra mú wọn tí wọ́n mú wọn balẹ̀. Gbogbo àwọn tó jẹ́ tọ̀dọ̀ wa náà báwọn Mossad orílẹ̀-èdè Israel bá lè help wa kí wọ́n bá wa identify gbogbo wọn bí wọ́n ṣe kí wọ́n máa bá wa yọ wọ́n náà lẹ́yọ kọ̀ọ̀kan ṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ni. Àwa wí tán táì wí tán Sheikh Gumi àwọn ń sá kiri àwọn kan náà jáde ń bàdàn wọ́n ní torí humanitarian tó wà mẹ́lẹ̀ àwọn sì sọ pé kí Nàìjíríà kí ló kàn wá pẹ̀lú tiwọn.
ẹ̀yin tẹ́ ẹ̀ jáde ńgbà tó ń pa àwọn èèyàn ti yín bì tẹ́ ẹ̀ protest against ẹ̀. Ó lágbára o, ṣẹ́rí pé ó lágbára gan. Now ẹni tó wá jẹ́ agbẹnusọ ìyẹn spokesperson fáwọn ẹgbẹ́ middle belt tí wọ́n sọ̀rọ̀, Baniya lórúkọ ẹni yẹn, Luka Baniya. Now ẹni tó jẹ́ agbẹnusọ wọn ìyẹn Baniya wá continue nínú ọ̀rọ̀. Ó ní we must stress clearly that this pact has nothing to do with religion. It is not connected in any way to the conflict between Israel, Hamas, or any other group in the Middle East. Rather, it is a purely security-driven decision taken to defend Nigerians, Christians and Muslims, and all faith against forces that threaten liberty, peace, and the very survival of our nation. Àwọn ẹgbẹ́ yẹn ló sọ̀rọ̀ o wípé ìbáṣepọ̀ agreement torílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sign pẹ̀lú orílẹ̀-èdè Israel kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn, kò ní ṣe pẹ̀lú tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Israel àti Palestine, pé kí ló kàn wá pẹ̀lú tiwọn. In tó bí eléyìí ó ní wípé àwọn tó fẹ́ pa wá run, àwọn tó fẹ́ fi tipátipá gbalẹ̀ wa nílẹ̀ Yorùbá, àwọn tí wọ́n ń lé àwọn èèyàn, because ẹ bá wà wọn Fúlàní yẹn, whether we like it or not, a lè gbà lè má gbà, purpose wọn, motive wọn ni wípé wọ́n fẹ́ gbalẹ̀ ńlẹ̀. Wọ́n lájọṣepọ̀ yìí in tó ní ṣe purely ó dá lórí wípé bá a ṣe máa gbára wa tá a ṣẹ́gun Boko Haram, tá a ṣẹ́gun bandit, tó jẹ́ pé àwọn bàbá wa máa lè lóko, àwọn àgbẹ̀ wa nílẹ̀ wa ń bí wọ́n lè èèyàn mélòó ló lóko mọ́. Ẹ̀yin wo èyí tó ṣẹlẹ̀ ní Kwara náà, gbogbo èrè oko wọn ti tó ká, ṣùgbọ́n wọn tẹ́lẹ́rú tí ń lóko tí ó lọ harvest gbogbo àwọn nǹkan wọn. Torí àwọn bandit, they can just come at any time and government is not helping them. Now àwọn tí wọ́n ti go through gbogbo ọ̀rọ̀ terrorism tí wọ́n ti mọ̀ ń pa ẹ̀, tí wọ́n mọ̀ bí wọ́n ṣe ń operate, wọ́n wá ready àti help. Ẹ̀yin kan tún wá gbógun dìde. Sheikh wá ń sá kiri jànàjànà. Oh my God. He said Nigeria cannot take side in Israel relationship with neighbors. Nigeria cannot continue to suffer endless killing, kidnappers, and economic stagnation while rejecting assistance and cooperation from partners. Abi, ẹ̀yin wo ẹ̀sìn tá gbé kárí àwọn tó lẹ́sìn wọ́n jẹ́ kí Gumi wọ̀lú wọn. Wọ́n dá Gumi padà. Wọ́n ní Gumi ò lè wọ̀lú àwọn. Wọ́n lọ́daràn lèèyàn. Òun á wà lù tiwa. Ìbẹ̀rù Israeli lè pelẹ̀ sí ọgbọ́n. I'm telling you the reality. Wọ́n gbọ́ pé Nigeria sign agreement báyìí. Wọ́n dẹ̀ ń sákiri jẹnàjẹnà on top wetin. Wọ́n ní ẹ̀ ń bá jẹ tẹ̀tẹ̀ lára ń ṣe kíní kan ìwé òun ṣe máa ń sọ. Bẹ́ẹ̀ yóò bá lẹ́bọ lẹ́rù, ọkàn ó balẹ̀ ni. Olódodo máa láyà bíi kìnìún ni kò yàbí kí lèyìn ó mọ̀ sákiri fún. Automatically kí ló ń ṣẹlẹ̀? Ẹ rí wípé àwọn bandit tí wọ́n ń pa àwọn èèyàn gba owó ẹ rí millions òní wọ́n ń béèrè. Àwọn èèyàn kan benefit lórí ọ̀rọ̀ yẹn. Àwọn èèyàn kan make owó lórí ọ̀rọ̀ yẹn. Àwọn èèyàn kan ò fẹ́ kọ́rọ̀ yẹn ó dópin. Àwọn wọ́n fẹ́ kó máa lọ bẹ́ẹ̀ so that they will continue making money. You can see recently ní agbọ́ tí wọ́n ní kí ni wọ́n ń pe dẹ̀dẹ̀rẹ̀ ilé olòṣì nínú àwọn kíní burúkú náà ni olórí wọn ni o. Mo ti gbàgbé màá rántí orúkọ ẹ̀ tí wọ́n ní wọ́n ti bá ṣe meeting o. Kó tó di pé iléeṣẹ́ ológun ti padà deny pé àwọn ò bá wọn ṣe meeting o, pé àwọn ń wá o. Kó tó di pé ilé ológun sọ̀rọ̀, wọ́n rò pé bóyá ó ti surrender nítòótọ́ ni náà. Ṣùgbọ́n nígbà tí wọ́n rí pé àwọn ò rí traces pé ó ti surrender, ni wọ́n sọ pé no, ẹ ń bá wọn rí kán bá wọn mu. Bẹ́ẹ̀ mọ iye meeting tí wọ́n ti ṣe. Àlérò ń jò ní. Ṣé bó ni wọ́n ní wọ́n mú ìyá rẹ̀, wọ́n mú ìyàwó ẹ̀ ní Mẹ́kà. Ibo lọ̀rọ̀ wọn dé dúró, ṣé ẹ gbọ́ nǹkan kan mọ́ ń pa ẹ̀? Ṣé ẹ gbọ́ anything mọ́ ń pa ẹ̀? Ẹ wá wo iye billions of naira tí Nàìjíríà ń ná lórí àwọn repentant Boko Haram. Mi ò gbọ́rú ẹ̀ rí. Ẹni tó ti ta ẹ̀jẹ̀ èèyàn lẹ̀, ẹni tó ti pa aláìṣẹ̀, ẹni tó ti sọ ọ̀pọ̀ ìdílé dahoro, ẹni tó ti sọ ọ̀pọ̀ ọmọ daláì ní baba, àwọn tó ti sọ ọ̀pọ̀ ọkọ daláì láya, àwọn tó ti sọ ọ̀pọ̀ aya daláì lọ́kọ. Ẹ wá ní wọ́n repent.
ẹ wálẹ̀ ẹ̀ ná bílíọ̀nù lé wọn lórí. Àwọn ọmọ ìlú gan tó gbádùn tí wọ́n fa wàhálà tí ò sí pírọ́blẹ̀mù kankan tí wọ́n dálẹ̀, àwọn ò enjoy yẹn ayé. Kò jọ pé à ń lọ́ni lọ́wọ́ gbà ń ṣe kan náà ni wọ́n ń gbà lọ́wọ́ wọn. Wọ́n á yọ owó orú, wọ́n á yọ owó gbanú owó wọn. Òun náà tó ti gbé wọn táàkì kan dé yìí. Gbogbo owó náà ni wọ́n á yọ. Owó yẹn tí wọ́n yọ lára àwọn èèyàn tí ò dùn máwọn èèyàn nù náà ni wọ́n fi ń tọ́jú àwọn repentant Boko Haram o. Àwọn repentant bandit. Ìjọba ní ń fún wọn lóúnjẹ. Ìjọba ló wálé fún wọn. Ìjọba ló ń raṣọ sí wọn lọ́rùn. Àwọn kẹ́ lè mọ̀ wípé ègún ń bẹ lórí Nàìjíríà o. Àwọn tí wọ́n ti ta ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ sílẹ̀. Ó mà ga o. Ó ga o. Ẹ máa rí pé kò sódodo. A tún wá lè ráwọn kan tí wọ́n pera wọn lólórí ẹlẹ́sìn. A tún lè rí èèyàn kan tó pera ẹ̀ ní Gumi. Ó wá ń sá kolobákolobá. Ó wá ń sọ fún ìjọba. Gumi was telling President Tinubu wípé gbogbo any agreement tí Tinubu bá ti sign pẹ̀lú wọn kó tètè withdraw gbogbo agreement yẹn pátápátá. Wọ́n ní kí ìjọba tètè lọ withdraw ẹ̀. Wípé àwọn Mossad orílẹ̀-èdè Israel wọ́n ti máàkì àwọn Islamic scholars pé wọ́n fẹ́ wá máa pa wọ́n Nàìjíríà ni. Ẹ̀yin náà gbọ́rọ̀ ẹ wo ibi tán yí ọ̀rọ̀ sí. Látijọ́ yìí tọ́rọ̀ bandit ti ń ṣẹlẹ̀ lọ. Wọ́n rí àìmọye ìgbà tí Sheikh Gumi ti wọnú igbó lọ tí wọ́n ti láwọn lọ ṣe mítì pẹ̀lú àwọn bandit pé kìnìkan lẹ́yìn ọ̀rẹ́ yìí ń kọ́. They continue páì àwọn èèyàn. Ẹ wá rí pé ìjọba wá rí pé ó dà pé solution ń bẹ lọ́wọ́ Israel pẹ̀lú the way they gather their intelligence. Ẹ̀yin tó wá sáré dìde ẹ̀ ń gba wájú ẹ̀ ń gbẹ̀yìn. Ẹ wá ń sọ̀rọ̀ kí ló kàn án pẹ̀lú Palestine? No, let's be sincere. Kí ló kàn án pẹ̀lú Palestine? Orílẹ̀-èdè tiwa ni mo ti rí. Wọ́n á ní àwọn ọmọ ìyá àwọn tí ń bẹ ní Palestine. Ṣùgbọ́n àwọn ọmọ ìyá wọn tí wọ́n ń gbé wọ gbóǹbí, tí wọ́n ń gba millions lọ́wọ́ wọn, tí wọ́n ń pa wọ́n nípa àfọ́náfọ́nsú. Ọlọ́run máa judge àwọn èèyàn tó pọ̀ Nàìjíríà yìí. Ìdájọ́ Ọlọ́run tó gbóná is coming upon some people in this country. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ń waste níbí lójoojúmọ́. Protest o. Wọ́n wá ní Israel ń bọ̀. Àwa ń sá jànàjànà kiri. A sì máa ń sọ náà pé Ọlọ́run kórìíra àbòsí. Àbòsí wo ló tún jẹ léyìí lọ? Ẹ̀yin èèyàn máa ń share fídíò yìí. Àbòsí wo ló jẹ léyìí lọ? Ẹ̀yin èèyàn ìkànnì Àràbàrè ń tẹ̀mí sọ nìyẹn wípé gbogbo tó bá ń ṣẹlẹ̀ ń lu wa a máa gbìyànjú lórí ìkànnì wa ká máa fi tó ẹ̀yin èèyàn létí. Yes. A máa sọ fẹ́yìn èèyàn kẹ́ ẹ lè mọ bó ṣe ń lọ. In tó ṣẹlẹ̀ nìyẹn. Ẹ má jẹ́ kí fídíò yìí kó gùn jù kẹ́yìn èèyàn kẹ́ ẹ lè rí wò tán. Ẹ bá mi share pẹ̀lú àwọn ẹlòmíì. Ẹ bá mi share kó kan gbogbo àwọn èèyàn wa kó kàn wọ́n lára. Pẹ̀lú bí mo ṣe ń wo dàgbà Mossad wọ́n ti wọlé o. Ìdí nìyẹn tí Gumi ṣe ń sàkiri o. Ìdí nìyẹn tí wọ́n ṣe ń protest pa àwọn òfẹ́ Israel ní Nàìjíríà o. And whether they like it or not, agreement yẹn ti done. Gbogbo ìrànlọ́wọ́ tí orílẹ̀-èdè Israel ló sì ṣe fún Nàìjíríà lórí ọ̀rọ̀ security wọ́n ó ṣe. In tó bá wú èèyàn kí èèyàn ṣe. Ẹ̀yin èèyàn wa kò ní jù bẹ́ẹ̀ yẹn lọ. Lágbára Ọlọ́run ẹni tó bá nílẹ̀ ẹ̀rọ̀gbẹ̀ òbọ̀n ò ní rójú kò ní dáa. Ọlọ́run ó bá wa tẹ̀ wọ́n rì sẹ́. Ọlọ́run ó tẹ̀ wọ́n rì tá à ní gbúrò wọn mọ́ láéláé. Ilẹ̀ Yorùbá máa tẹ̀síwájú. Gbogbo àṣìlájọ délẹ̀ lérí. Ìgbà tó go yẹn bá dé tán èmi àtẹ̀yìn wọn ní fẹ́nikẹ́ni ṣàwátì inú wa. Ẹja ọ̀rá fi mọ́ báyìí. Tó bá tún dìgbà míì màá tún mú part 2 ẹ̀ wá tí màá tún yànnà àwọn nǹkan míì fún wa. Ẹ ṣeun jàre ẹ̀yin èèyàn wa. Ó dàbọ̀. Ẹ̀yin èèyàn wa ẹ rí pé ilé yìí tó ń lágbára báyìí. Àfikọ́nà Elédùmarè kó gbà á lọ́wọ́ ní tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà wa o. Ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin ọmọ Nàìjíríà ni pé wọn ò ní fẹ́ jẹ́ tiwa, wọn ò ní fi torílẹ̀‐èdè Nàìjíríà ṣe. Ẹ wo ibi tá fi àdàgbà ètò ìsọlẹ̀ sí rè. Bó bá tó ṣe ń lọ àtọ̀jẹ́ kẹ́ ẹ mọ́ gbọ́. Fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. Ó ní kinní kan bí aago báyìí tó wà lábẹ́ fọ́nrán. Ẹ fọ́ tẹ kinní aago kẹ́yìn náà kẹ́ lè mọ jàǹfààní bá a bá tó ṣe mú fúnra wá fún gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé.
ẹ ṣí ẹ fọ́nrán yìí, ẹ jẹ́ kó kan ọmọdé, kó kan àgbà, kó kan ọkùnrin, kó kan obìnrin, káwọn náà kan lè bá a jàǹfààní ẹ̀. Àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa mọ̀ rí o. Ìpàdé wa bí oyin, ó dìbò.